àwọn agbébọn ya wọ ìpàdé ọmọ onílùú pa èèyàn 10 àmọ́ àmọ́ mórí bọ́ o torí wọ́n rò pé gbogbo wa ti kú ni o. àwọn èèyàn tí orí mà kó yọ nínú ìṣẹ̀lẹ̀ ìṣekúpani níbi tí èèyàn 10 láti ìpínlẹ̀ Ebonyi tí wọ́n ti pàdánù ẹ̀mí wọn ó mà bá BBC sọ̀rọ̀. ìṣẹ̀lẹ̀ yìí mà wáyé o nílùú Ògbólì ní gúúsù ìjọba ìbílẹ̀ Orumba ní ìpínlẹ̀ náà lásìkò tí àwọn èèyàn kan tó mà kó ara wọn jọ láti ṣe ìpàdé ọmọ onílùú níbi bẹ́ẹ̀ alága ìdàgbàsókè ìpínlẹ̀ Ebonyi Augustine ó máa ṣàlàyé wípé bí orí ṣe kó àwọn yọ àti bí àwọn agbébọn bí wọ́n ṣe ṣekú pa èèyàn 11 lásìkò ìpàdé náà èyí tó wáyé ní Ògbójì ní ìpínlẹ̀ Anambra. ọ̀ọ́dọ́mọ máa sọ fún BBC pé lásìkò tí àwọn fẹ́ sá kúrò níbi ìpàdé náà ń làwọn agbébọn òun wọ́n mọ̀ ya wọ ibi ìpàdé náà tó jẹ́ pé wọ́n sì ṣekú pa àwọn èèyàn mọ́ ni. nígbàtí àwọn agbébọn yìí tí wọ́n mà dé ohun àkọ́kọ́ tí wọ́n ṣe ni wípé wọ́n gba ohun àkọsílẹ̀ wọn àti owó tí wọ́n dájọ níbi ìpàdé náà. lẹ́yìn tí wọ́n wo àkọsílẹ̀ wa wọ́n béèrè pé ta ni alága ẹgbẹ́ wa tí ẹnikẹ́ni kò sì sọ̀rọ̀. wọ́n mú ọ̀kan lára wa tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní máa lù ú kó tó di wípé ó nawọ́ sí mi pé èmi ni olórí. Augustine Odomu ó lóun sọ fún wọn pé òun kì í ṣe olórí tí wọ́n sì ní kí gbogbo àwọn dojúbolẹ̀. òun ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa pariwo pé à ń ṣe ìpàdé lórí àwọn. ohun tí mo gbọ́ ni wípé ẹ pa gbogbo wọn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sínà babolẹ̀. ọ̀kan nínú wọn ó wá fi ọwọ́ kàn wá láti mọ̀ bóyá gbogbo wa ti kú ní tòótọ́ o. wọ́n kúrò ní agbègbè náà nígbà tí wọ́n rò pé a ti kú ṣùgbọ́n àwọn èèyàn wa wọ́n wá dóòlà wa nígbà tó yá. ọkùnrin mìíràn tí orí mà kó yọ o ẹ lọ́nà pé ó kọ rẹ̀ òun náà mà bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí ohun tí ojú tiẹ̀ náà mà rí. ẹ lọ ni òun ti ṣáájú àwọn yòókù kúrò nígbà tí òun gbúrò bọn ní kété tí òun kúrò níbẹ̀. ìyá chi ni mo pe èèyàn 2 nínú ẹgbẹ́ wa tí mo sì sọ fún wọn pé àwọn kan mà ti ń bọ̀ ṣùgbọ́n wọn ò mà gbé ìpè mi. bí mo ṣe kúrò mi ò tí ì gbé ẹsẹ̀ 2 tí mo fi gbúrò ìbọn. mo pe àwọn tó wà níbi ìpàdé ṣùgbọ́n wọn ò gbé ìpè. kò pẹ́ òun ni mo gbọ́ ìròyìn pé àwọn agbébọn máa ṣekú pa àwọn èèyàn wa. nígbà tí mo dé sí ibẹ̀ mo rí òkú èèyàn 11 níbẹ̀. àwọn tó farapa yánnayànna ni wọ́n ti gbé wọn lọ sí ilé ìwòsàn báyìí. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ó ti wá kéde pé ọwọ́ mà ti tẹ ọkùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Sunday Mbanu lórí ẹ̀sùn ìṣekúpani èèyàn 10 tí wọ́n jẹ́ ọmọ ìpínlẹ̀ Ebonyi ní ìpínlẹ̀ Anambra. Sunday Mbanu ó ní wọ́n fẹ̀sùn kàn pé ó mà ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn agbébọn tó kọlu àwọn olóògbé náà lásìkò ìpàdé tó mà ṣekúpa àwọn èèyàn 10. ọlọ́pàá ní Sunday Mbanu ó máa ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn lórí ìwádìí àti láti lè mú àwọn agbébọn náà. nínú àtẹ̀jáde tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Tochukwu Ikenga tó fi léde ó máa ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí èyí tó bani lọ́kàn jẹ́ púpọ̀. Ikenga ní àwọn agbébọn náà wọ́n máa ya wọ ibi ìpàdé náà pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ 2 tí wọ́n sì ṣínà ìbábolẹ̀ fún aráàlú. ó ní ọ̀pọ̀ èèyàn ló pàdánù ẹ̀mí wọn tí ọ̀pọ̀ sì tún farapa yánnayànna lásìkò ìkọlù náà. àwọn tí wọ́n farapa ó ní wọ́n ti wà ní ilé ìwòsàn tí èèyàn 10 sì ti pàdánù ẹ̀mí wọn o. ó wá fi kọ́ rẹ̀ pé ohun tó fa ìkọlù náà ó ní kò tí ì yé ẹnikẹ́ni o tí ẹnikẹ́ni kò sì tí ì sọ̀rọ̀ pé àwọn ni àwọn wà nídìí ìkọlù náà. ìjọba ìpínlẹ̀ Ebonyi ó ti bẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ tó ṣekú pa ọmọ ìpínlẹ̀ náà 10 ní Ògbójì níjọba ìbílẹ̀ gúúsù Orumba ní ìpínlẹ̀ Anambra. gómìnà ìpínlẹ̀ náà Francis Ogbonna Iwofuro ó ti wá pè fún ìdájọ́ òdodo àti pé ọwọ́ sì ti tẹ àwọn agbébọn tó ṣeṣẹ́ láabi yìí. ó ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí èyí tó gba omijé lójú ẹni tó jẹ́ ìkọlù sí àlàáfíà aráàlú. ohun tó wọ́pọ̀ láàrin àwọn èèyàn wa ó ní kí á jókòó fún ìjíròrò àlàáfíà. mo bu ẹnu àtẹ́lu ohun tó wáyé yìí. gómìnà Iwofuro ó sọ èyí nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ rẹ̀ Monday Uzo tó fi léde ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday. gómìnà àti akẹgbẹ́ rẹ̀ gómìnà Charles Chukwuma ìyẹn Soludo ti ìpínlẹ̀ Anambra ó ti pinnu pọ̀ báyìí láti ṣe ìwádìí láti ṣàwárí àwọn agbébọn yìí kí wọ́n sì fi ojú wọn báyìí kí wọ́n fi jófin o. àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá tẹ notification bell láti lè máa máa ètò alọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí
a kú iṣẹ́ tàná a kú múra iṣẹ́ tòní àánú Ọlọ́run bá rèé yóò wá èmi àti yín rí o.